Jazakumullahu khairan. Mo kí gbogbo olùgbọ́ mi lábẹ́ wa dúpẹ́ fún yín. Ká má bínú pé bí kíní ti ṣe rí, ṣábàkà ni ó nídìí àtúnṣe. Náà, bí tá à ń bá lọ, àti bá débi ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tí àwọn tí wọ́n sọ wípé kò dáa kí èèyàn máa fún àwọn èèyàn, àwọn tí wọ́n bá jẹ́ ní ńlá, ìmáàmù ni, àfáà ni, oníwàásí ni, káwọn fún wọn ní owó òkònà tí wọ́n bá wá sí ojú agbo, tí wọ́n bá wá sí òde Islam tọ̀tọ̀. Wọ́n sì mú ẹ̀rí wọ́n pé wọ́n ní ìpele yìí nínú bídíà ló wà. Àmọ́ àwọn ojú ọ̀nà mẹ́ta tá a sọ pé láti fi ṣàlàyé pé kì í ṣe bí ẹ ti wí, òní orí ni pé alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀bùn tí wọ́n ń fún wọn yìí, tí wọ́n ń fún àfáà ni àbí ìmáàmù ni àbí oníwàásí ni tí wọ́n máa ń fún wọn lóde, kò jáde kó nù níta lè pè ní àdíyà, tí í ṣe ẹ̀bùn tí èèyàn bùn èèyàn tí èèyàn retí nǹkan kan lórí ẹ̀. A sì mọ̀ pé àdíyà sì ní nínú tí wọ́n fẹ́ kí èèyàn máa ṣe lọ́wà, tó wọ́n fi ń jẹ́ wípé kì í ṣe pé wọ́n fi tipátipá mú èèyàn sí o. Ànábì sallallahu alaihi wasallam sọ fún àánú rẹ̀ tó sọ pé tahadaw tahabu, ẹ máa fúnra yín ní nǹkan o, ẹ máa tibẹ̀ nífẹ̀ẹ́ ara yín. Lẹ́yìn túmọ̀ sí pé káti ẹ̀ pé àti ẹ̀fẹ̀ fún mọ́mù àbáwọn àfáà tí wọ́n sóde fún òde àlùbáríkà, àsọ pé òde tí ó jẹ́ òde tí ó tọ́ o, káwọn afẹ́ fún ẹlẹ́bùn. A sì wá fi sọ pé nígbà tí a bá wá sóde eléyìí náà tá a pẹ̀lú òkùnà yìí kò kúrò nínú ẹ̀bùn náà tá a fún wọn tó sì jẹ́ pọ̀ dáa. Lẹ́yìn túmọ̀ sí pé tá a sọ pé kò sí tó lè gbé dépò pé súnà ni àbí súnà ìgbàgbọ́n náà pé mustahaba, ọ̀rọ̀ tí ó ní ìdí àtúnṣe ní báyá tó ní ìdí àyẹ̀wò ni wípé ẹ̀bùn wọ́n fẹ́ kí yóò fún yàn ó dáa, ó sì yẹ ní wà ní súnà kí wọ́n máa bún yàn lẹ́bùn. Táwọn ti ẹ̀ pé ìta fún wọn yìí o, ẹ̀bùn fún àfáà lórí pé ó wá síbi àjọyọ̀ ìyàwó wa àbí ó wá síbi wáàsí wa tá à ń ṣe, àgbélé yìí náà yóò ní ibi tí a lè fi há abala yìí. Bákan náà, mo fẹ́ ká gbọ́lé dáadáa ọmọ ìyá mi. Ṣé ẹ rí ẹni tó bá jẹ́ àfáà àbí ìmáàmù, ṣé ń gbọ́ o, tí ó wá sóde, a lè rẹ́ǹtì rẹ̀, a lè rẹ́ǹtì àfáà onímímọ̀ tó jẹ́ àfáà gidi àtọ́nímọ̀ àtàyàn ìmáàmù gidi, a lè rẹ́ǹtì ẹ̀ sí aléháyẹ̀ ẹ̀ tá sọ pé ìmáàmù àfáà o, afẹ́kẹ́ wá sóde wa tá à ń ṣe báyìí o, a sì fún yín ní iye báyìí àbí yóò bẹ̀ pé ẹ fún mi iye báyìí kí n fi wá. Tó wá jẹ́ wípé wíwá rẹ̀ pàtàkì láti jẹ́ pé yóò lè wá ṣiṣẹ́ Ọlọ́run kan tí ó sì sẹ́ni tí ó ṣe ju ẹ̀rọ náà ni, tó bá jẹ́ pé ó tọ́ lọ́dọ̀ àwọn àfáà wípé a lè gba owó lórí irú eléhùn tí ó gba owó pé òun fẹ́ lọ ṣiṣẹ́ Ọlọ́run, àmọ́ kò sí bó ti lè lọ jù pé a fòlówó iṣẹ́ lórí ẹ̀ lọ. Tó jẹ́ pé irú eléyìí kò sí tó burú bẹ̀rẹ̀ àwọn àfáà, àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà. Kí ló wá lè burú bí pé àháyà àfáà yìí wá o, àfáà yìí gan wá torí tọlọ́hun lásán káwá pa fẹ́ fún ní ẹ̀bùn. Bó lè fún ẹ̀bùn tá a fẹ́ fún lásán ló ti àjẹbí díà. Má tó jẹ́ wípé tá a bá pé òun fẹ́ gbowó lórí wíwá òun gan, ó lẹ́tọ̀ọ́ láti béèrè irú ẹ̀ pé àmọ́ fẹ́ wá àmọ́ ń gbowó báyìí. Táyé pé ẹni tó bá làákàrí mú ní ìṣẹ́ lè fún, ó lè fún lówó tó béèrè fún. Tó bá jẹ́ pé wá fún lówó lórí pé ó fẹ́ bá jíṣẹ́ gan, kò sí tó burú ń bẹ̀. Tí ó bá wá gbowó lórí ẹ̀, tẹ́pá ó ti nu a fẹ́ fún àfáà, ìmáàmù fẹ́ fún ọlẹ́bùn, irú nǹkan báwo lè wọnú bídíà ní ìwòye sí àwọn ọmọ kíta kọ eléyìí. Bákan náà, eléyìí náà ó fẹ́ súnmọ́ tàwọn kan. Ẹ rí àwọn iṣẹ́ ẹ̀sìn, àwọn iṣẹ́ ọrẹ tí èèyàn máa ṣe gẹ́gẹ́ bí a pèrun, a ṣe lè máàmù ní mọ́sálásí, a máa kọ́mọ ní Al-Qur'an
a máa ṣe dáwà gbogbo àwọn nǹkan ìpátá èèyàn máa ṣe fọ́lọ̀ ni tó bá wá jẹ́ pé ẹnìkan fẹ́ máa ṣe nǹkan yìí ó rí pé ó fẹ́ gba ó rí pé wọ́n fẹ́ máa fún ní nǹkan lórí ẹ̀ wọ́n máa fún ní owó kan tí wọ́n pè ní rọ́sk ní ilé owó mùsùlùmí àmọ́ nígbà tó yẹ pé àwọn nǹkan yìí wà sí tó jẹ́ pé kọ́lọ́ ṣàánú ni wọ́n á di pé tí àbárẹ̀ tí ó wà ṣe yóò di pé àárín rẹ̀ tí ó pè rán lọ́pọ̀lọpọ̀ láwọn àyè míì ni o inú mi dùn pé ní Nàìjíríà táwọn mẹ́rin yìí àwọn tí wọ́n sì sí orí pọ̀ kọ́lọ́ ọkọ̀ sún kálukú lẹ́sàn-án rí ẹni tí ó kiri mọ́sáàsì ẹni tí ó pè ní mọ́sáàsì ọ̀pọ̀lọpọ̀ mọ́ pè rán láì fún ní nǹkan kan nítorí tọ́lọ́bọ̀ sọ́nà tààrà àwọn tí wọ́n ṣe ìmáàmù wọ́n máa ṣe ìmáàmù wọn láì jẹ́ pé wọ́n fọ́ lówó oṣù bá ń lọ kọ́lọ́ ọkọ̀ sún kálukú lẹ́sàn-án rí àwọn tí wọ́n kọ́ mọ́lẹ̀ Kùránì wọ́n máa ṣe fọ́lọ́hun tó bá jẹ́ pé àwa rí wípé àìfáwọn ẹni ìlówó iṣẹ́ tí wọ́n ń ṣe yóò fàkọjẹ́ pé ànírẹ̀ tí ó pẹ̀rọ mọ́ yóò fàkọjẹ́ pé ànírẹ̀ tí yóò mọ kírun jẹ̀mọ́ fáwọn èèyàn mọ́sáàsì mọ́ lọ́n jẹ́rọ ẹ̀ṣẹ̀lẹ̀ o yóò fàkọjẹ́ wípé ẹni tí ọkọ̀ mọ́ kí ò ní sí mọ́ pé nígbà tí kò sówó ń bẹ̀ ó sì wà sí mi yóò di páwọn ọmọ òní ẹni ẹ̀kọ́ òní kéwú mọ́ torí kọ̀ọ̀sẹ́ tí ọkọ̀ wọn lọ́fẹ̀ẹ́ wọ́n jẹ́ pé ilé ọwọ́ àṣẹlẹ̀ tí wọ́n á di pé ìsìláàmù àwọn èèyàn ní mú ẹ̀kọ́ ìsìláàmù mọ́ àwọn àfáà àkókò sọ pé kò sí sóburú bí ká gba àyàn sáwọn sẹ́yìn tí ó máa gba owó lórí ẹ̀ kò sí sóburú ká gba olùkọ́ tí wọ́n bá ní kọ́ ọmọ táwọn folówó sẹ́ gbígbówó ìsìláàkẹ́lọ́kẹ́ owó oṣù ẹni àbówó ó lè jẹ́ owó ọjọ́ owó òjọ́ ó lè jẹ́ owó oṣù ó lè jẹ́ owó ọdún nígbà wọn bá ti ní ìfẹnukò sí mo bá ti sọ ilé ìsájú nínú àwọn ìjókòó tá a sì ṣáájú lọ tọ́jẹ́ pé ẹmọ gbọ́ tọ́jẹ́ pé ilé yìí ò sí tí ó burú ń bẹ̀ tọ́jẹ́ pé àfún wà sí o tọ́jẹ́ pé ó fẹ́ lọ sí wà sí fún wa nítorí tọ́lọ́hún tọ́jẹ́ pé a fún ní nǹkan yọ gbà nǹkan lórí kó tó pé ń lọ o àmọ́ ẹ̀ fún ní ibà yìí tọ́jọ́ bá pé àbárí tá àbárà àfà tá tí ó sì rú nǹkan bẹ́ẹ̀ a sì fẹ́ kọ́ alẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá àbárí tá àfà sọ yìí pé kò sí tó burú bíi kí a fún èèyàn lówó fún iṣẹ́ Ọlọ́run yìí tó bá wá jẹ́ pa wá rẹ̀ nìkan tó yẹ pé kò gba ọkọ̀ pé ó fẹ́ sí fọ́lọ́run ó fẹ́ sí wáàsí fọ́lọ́run kò ní gbowó lórí ẹ̀ ó fẹ́ kọ́mọ ní kéwú fọ́lọ́run tí ò ní gbowó lórí ẹ̀ ó fẹ́ máa pèrun fọ́lọ́run tí ò ní gbowó lórí ẹ̀ ó fẹ́ máa ṣe àdáni ó fẹ́ máa jẹ́ lìmámù tí ò gbowó lórí ẹ̀ tẹ́wá dípọ́ wá sóde tani pé ìjà pa àfàwà ilé o ká fún ní ẹ̀bùn tọ́jẹ́ pípìlẹ̀ náà sì ní tọ́jẹ́ bá jẹ́ pé gbowó ni ó lẹ́tọ̀ àti gbà tí ọ̀wá gbà àti pé àwà pẹ̀lú tó fẹ́ tá fẹ́ fún tàbí ìta mọ́ fún wọn irú wọn bẹ́ẹ̀ láwọn òde tó bá òfin mú àti pẹ̀lú ẹ̀ ní bídíà ó jìnà. bákan náà nínú ẹ̀rí tí àwọn ènìyàn tó mú wá òun náà ni wípé wọ́n ní pé anna hadhihi al-hadiyya fiha عيب يتمثل في أنها تقوم غالبا على عنصر سلبي محرم وهو مسألة الناس التي وردت النصوص الكثيرة في ذمها wọ́n sọ pé inú tí ó tún jọ dáa tó pé owó kùnà fi dáa ó ní wípé nǹkan kan bẹ́ ń bi owó kùnà tí wọ́n máa gbà wọn tó jẹ́ pé yóò sọ di èèwọ̀ kí ni nǹkan wọn náà ní pé wọ́n máa béèrè wọ́n máa bá àwọn èèyàn léèrè pé ẹmú wá a sọ pé kí wọ́n máa béèrè owó ilé yìí kò ọ̀tako ìtọ́dá Islam ṣe kí wọ́n máa ṣàgbé ó ṣe léèwọ̀ torí bẹ́ẹ̀ ńkọ́ owó kò náà wọnú tí àwọn sọ yìí eléyìí èsì eléyìí ni wípé ọ̀rọ̀ yìí kò lọ àgbáwọlé nípasẹ̀ wípé èyí táwọn sọ pé ó dáa kéèyàn máa gbà lówó kùnà èyí tí ó bá mú un tí ẹ̀wù yìí lọ́wọ́ ni tí í ṣe ìmúnípa àbí ìlémọ̀ọ́yàn pé àmọ́ ní ẹ̀fọ́ owó tó fi ilẹ̀ yìí ò tó mú mi wà ya máa tó bàpọ̀ rẹ ìwé léhùn àti parí ilé pé ilé ò sínú
àwòrán tá à ń sọ o ilé àtẹ̀yìn àtàwá àjọ faramọ́ àwọn tí bàbá ti múlẹ̀ lọ́wọ́ a lè sọ pé irú rẹ̀ ò dáa o a sì sọ pé irú rẹ̀ ńkọ́ o ìbéèrè ìṣàgbéni torí pé ẹni tí ó kú béèrè nǹkan yìí kìí ṣe ẹni tí ó jẹ́ ìmáàmù àbí àáfàá ẹni tí ó béèrè náà lè nìkan náà àwọn ọmọ tí ó pé afẹ́ gba àbáwọn ẹni tí wọ́n jẹ́ àwọn èèyàn àáfàá àti ẹgbẹ́ ìjókòó pé afẹ́ gba owó kùnà fún àáfàá alágbájá ìmáàmù alágbájá ṣéèkù alágbájá fáwọn lọ parí eléwòrán sí kìí sọ̀rọ̀ ló béèrè wọ́n tọ́ka àwọn èèyàn sí dáadáa ni tọ́jọ́ pọ̀ ló ń béèrè pé ẹ fún mi ó ṣeéṣe kọjá pé ní tí wọ́n wíhun lọ́wọ́ bara kan tó ti bẹ́ẹ̀ náà kò lè lọ náà bá náà àmọ́ yàtọ̀ pé wọ́n pẹ́ wọ́n ló béèrè ni ó lè sọ pé àwọn ló ń béèrè nǹkan lọ́wọ́ àwọn èèyàn bá ń lọ yóò fẹ́ máa fa bí ìjẹpẹrẹ fún bá ń lọ tọ́yì àmọ́ kì í sóun ní ó béèrè wọ́n bá kówó ìjọ ni wọ́n sì kó fún ìtawà náà ń sọ náà ni pé ètò ńlá pẹ̀lú lọ́wọ́ tí èsì pé ètò pé yóò jẹ bí ìjẹpẹrẹ àbí wọ́n máa lè máa yàn pé mo wá àbá máa fi tipátipá gbà wọn yẹn dìde alhamdulillah now bákan náà ìtọ́parí ọ̀rọ̀ àwọn ẹni yìí báyìí ó ní wípé nítorí fi ní kọ̀ dá kí ẹ máa gba owó kọ̀rọ̀ ní pé kò lè ran àwùjọ lọ́wọ́ kò lè ran agbo àwọn àfáà lọ́wọ́ láti máa gba owó kọ̀nà nípasẹ̀ wípé àwọn ọmọ kí ọmọ rí pé bó ṣe káà náà máa ṣe nu wọn ò ní ṣiṣẹ́ now eléyìí ò ní jẹ́ káwọn èèyàn lè máa ṣiṣẹ́ gidi tó pé yóò lè máa mú wá fún aláìjẹ́ pé ń fún olówó kọ̀nà ṣe eléyìí ní ṣókí ni pé eléyìí tó wá jẹ́ pé ọ̀nà tí ọ̀tọ̀ náà fi ń fún èèyàn lówó kọ̀nà tí èsì ọ̀nà wàhálà tí èsì tó pé ẹ̀ta fẹ́ fún yìí náà àfáà tó níṣẹ́ lọ́wọ́ ni tí ń kọ́ mọ́ ń kéwú tó yẹ pé tó bá fi kéwú lẹ̀ tó bá fi ìgbìmọ̀ kọ́ mọ́ ń kéwú lẹ̀ àní rẹ̀ tí ó máa kọ́ kéwú mọ́ tó bá fi iṣẹ́ ìlúmọ̀mù tí ń ṣe lẹ̀ àní rẹ̀ tí ó máa ṣe ìmáàmù mọ́ tó bá jẹ́ pé àwa fún lówó oṣù táà fún ní kíní kankan bá ń lọ tó yẹ pé lè bá ń fún àǹfààní ló ń jẹ́ fún àbẹ́ ìta sọ wípé bóyá kò ní jẹ́ kí àwọn èèyàn akẹ́kọ̀ọ́ lè máa múra sí iṣẹ́ wọn ò ní lè ṣe iṣẹ́ tó pé wọ́n máa rówó gidi ń bẹ̀ orílẹ̀ náà wọ́n máa ṣe láti wọ̀nyí pé kì í ṣe pé òde nìkan níṣẹ́ àwọn ẹni yìí wọ́n níṣẹ́ míì náà òde ìkànjẹ́ bí àyè àpọ́nlé fún wọn pẹ̀lú owó tí wọ́n ń fún ẹ lásán ni ibẹ̀ náà láti rọra sọ̀rọ̀ ọba káàfó níṣẹ́ lọ́wọ́ ó pàtàkì kí ọmọ kí ó níṣẹ́ lọ́wọ́ ó pàtàkì bá ń lọ inú ọ̀sẹ̀ náà ni kí ọmọ ọkọ̀ ọmọ wà tí máa ń fún lówó lórí rẹ̀ láì kí ọba fún lówó lórí ẹ̀ kó níṣẹ́ tí ó ti máa tó rí wọn wà láàrín lọ́wọ́ àti ẹ̀yìn àtàwọn àyàpọ̀ ẹnu síbi eré ń pé nǹkan dáa yìí tó sì pàtàkì. now láì nígbà lásìkò eléyìí ni ọ̀rọ̀ tí gbogbo ẹ̀rí àwọn tí wọ́n sọ pé kódà àti tí ó jẹ́ bí ìfọ̀rọ̀wé ọ̀rọ̀ tájọ sọ ẹ̀yà jẹ́ ká bọ́ síbi abala kejì tí wọ́n sọ yìí pé ọ̀dà eléyìí ni kóòlù akitari ulama ìbíládì Yorùbá eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àfáàlẹ̀ Yorùbá ní wọ́n dúró sí pé kí wọ́n fún ẹ̀ lówó kùnà ọ̀dà àwọn tí wọ́n wí àwọn náà ti mọ̀ wọ́n ní tí wọ́n sì láwọn ẹ̀rí pọ̀ bíi tàwọn tàkọ́ náà ni inú ẹ̀rí tí wọ́n mú wá náà ni wípé alukurani ọlọ́bàṣọ́mọ́ta sọ wípé wa anfiqu fi sabilillah wa la tulqu bi aydikum ila tahluka wa ahsinu inna Allaha yuhibbul muhsinin wájú ìsìdíláàlì ní àyà yìí ó ní wípé mímọ̀ fún àwọn àfáà lówó àwọn mọ́ọ̀mù kí wọ́n fọ́ lówó tí wọ́n síbi àjọyọ̀ tí wọ́n síbi òde ká sọ pé a mọ̀ fún alówó kùnà eléyìí ó wà nínú ìnáwó téèyàn ná sójú ẹ̀nà ìsọ́ ọlọ́ọ̀bá náà ni o téèyàn ná bí iṣẹ́ ọlọ́run tí ọlọ́run sọ́ta lásì tó fi kọ́ wa ká máa ṣe Sheikh Muqatil ibn Suleiman rahimahullah ta'ala sọ wípé tafsir Muqatil ibn Suleiman
wọ́n sọ wípé wa ahsinu an-nafaqa fi sabilillah inna Allaha yuhibbul muhsinin ya'ni man ahsana fi amri an-nafaqa fi ta'atillah. Ó ní pé àṣetọ́rọ̀ wa ń pa wáyé túmọ̀ ní pé ẹ máa náwó dáadáa, ẹ máa wọ́nà kẹ́ máa ná owó yín sójú ọ̀nà ìsìn ọlọ́ọ̀bá o. Ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ṣe dáadáa tọ́yì, ẹ máa wá ọ̀nà kẹ́ máa ṣe dáadáa ń bi ìnáwó tẹ́ máa ná sójú ọ̀nà ìsìn ọlọ́ọ̀bá o. Ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ṣe dáadáa. Wọ́n á ní pé ìtí túmọ̀ sí ni pé man ahsana fi amri nafaqati fi ta'atillah, ẹ bá ń wọ́nà kọ́ máa ná owó rẹ̀ dáadáa síbi ìtẹ̀lé àṣẹ Ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala. Eléyìí náà kò jáde kó mi ìtẹ̀lé àṣẹ Ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí wọ́n máa náwó fáwọn àfáà, kò jáde kó mi ìnáwó tó dáa tí Al-Qur'ani pè wá sí, tó jẹ́ pé ọ̀nà tó dáa lèyàn fi náà. Bákan náà á tó nínú hadith Nabi sallallahu alaihi wasallam tí àbí rẹ̀ gbọ́ àtọ́ sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu, ẹni ó bá gbọ́dọ̀ gbọ́ tó tọjọ́ ìkẹyìn gbọ́ kó máa ṣàpọ́nlé àlejò rẹ̀. Abanu Sahih Bukhari. Ojú ọ̀nà fi kíní ṣe ẹ̀rí ni pé àmì ọ̀sán sábà ń pàṣẹ pé ká máa ṣe àpọ́nlé àlejò, ká máa ṣe dára sí wọn. Àwọn àfáà tí wọ́n jẹ́ ẹni ńlá ìmáàmù tó kàǹkà tí wọ́n kálejò, wọ́n lẹ́tọ̀ọ́ sí láti máa ṣe àpọ́nlé wọn torí pé Ọlọ́run subhanahu wa ta'ala gan ṣe àpọ́nlé wọn. Náà ojú ọ̀nà àpọ́nlé wọn ni kéèyàn máa fún wọn ní ẹ̀bùn tó yẹ pé owó náà jẹ́ kan bẹ̀. Àlámọ̀ nǹkan méjì ní bùkátà sí lóde ni o tàbí ní ààyè mi bákan náà. Ṣùgbọ́n o ká tó di pé àìtáwọn ènìyàn tí ó ń bẹ fún wọn téèyàn lérí fún wọn pọ̀. Bọ́n àti ẹ̀sọ́ pọ̀ dá wọn ní àwọn jẹ̀mú tí wọ́n wí o. Wọ́n ní kọ́ jẹ́ pé òde yìí ó jẹ́ òde eré, òde tó dáa tí èso òde olóku o. Òde olóku èso tí wọ́n á sọ òde ìbànújẹ́ ni, òde tá a lọ báyàn kẹ́dùn bẹ́ẹ̀ ni, kí wọ́n á sọ di tó yẹ kéèyàn kọ́ wá kéèyàn gbọ́ wá sí ń bẹ̀, kéèyàn lékún ní mọ́nì, kó a sọ di irú ẹ̀kọ́ ní ń sọ o, tẹ́kọ̀ wọ́n á sọ di òde tí wọ́n á sọ di òde ayọ̀. Ilé ẹ̀kọ́ ni wọ́n sọ o. Ìṣèbẹ̀ láti máa fàtọ̀ bá wá kí wọn kó sì kọ́ lọ́nà jẹ́ lọ́wọ́ sẹ́lẹ̀sàn rí. Tí wọ́n sì lè lọ kọ́ ṣàdúrà fún òkú wọ́n parí. Akẹ́kọ̀ọ́ á débẹ̀ wọ́n pé àfẹ́ dá òde ilé wọn máa gba kíní ilé wọn. Ẹ má sì fẹ́ ṣe sàárà kó lọ sí ẹ̀jẹ̀ pé wọ́n ń ṣe ń pé jọ. Báyìí bákan náà ẹlẹ́ẹ̀kejì kọ́ jẹ́ pé ẹni tó fẹ́ fowó ìkórèlẹ̀ fáwọn àfáà àtàwọn ìmáàmù wọn gbọ́dọ̀ jẹ́ pé biduni ikrah wala ihraj, kọ́ jẹ́ pé kò ní mú ìmúnípa àbí ihraj kéèyàn máa kó lè sílò láì fi pé àfikún òfìlẹ̀ ní o àbí wọ́n gbé ẹ̀dìdì pé lámọ́ ní ìdágbòlówó ní ìsìn lámọ́ ní o pé yà fẹ́ mọ́ àníjó fowó lẹ̀ wọ́ọ́rọ́ àfi pé àwọn yóò mọ̀ bẹ̀rù pé àtọ́wọ̀n bá sì fowó lẹ̀ ní ìsìn báyìí wọ́n dẹ̀ ní ìbúrú àwọn èèyàn bá ń lọ. Ká mọ́ kó ẹ̀sìn ẹ̀rọ ìjọba lágbára tó fẹ́ fà wá ní owó kùnà kọ́ wa kò fi ilẹ̀ ọparí. Lẹ́yìn ẹ̀bá kan náà nǹkan wọ́n torí pé owó tí ẹ̀ bá fi tipátipá gbà lọ́wọ́ èèyàn àbẹ́ èèyàn fi ìdá ìtìjú gbà lọ́wọ́ èèyàn, ìsìláàmù ó sì owó léwọ̀ fún èèyàn láti ná àfi kí ọ̀dá padà fẹ́ tí ẹ gbà lọ́wọ́ rẹ̀. Àwọn afáfin ẹ̀yà ń bẹ̀rù àdéhìí tó pé àlàlìyá di ma akhadat hatta tu'addiya, nígbà gba owó kan lọ́nà ìtọ́ gbọ́dọ̀ dá padà á lọ. Bákan náà nínú tí wọ́n tún ṣe mọ́jẹ̀mú ni pé owó tá a fẹ́ fún àwọn àfáà lówó kọ̀nà yìí kọjá pọ́nà ọ̀nà àpọ́nlé bí kéèyàn owó náà ọ̀nà tó pọ́ jápọ̀nlé fàáfáà